síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Atorilaye, àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́, dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlẹ̀ Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé, báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o, kò dúró sójú kan oṣù. Òfúfura ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gbàbẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan, àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù, bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gìdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o, tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú. Exam tí mo ṣe lẹ́lẹ́kìnní tí wọ́n mú mi, tí mo ṣe lẹ́lẹ́kejì tó fi dórí ẹlẹ́karùn-ún tí mo tún ṣe lọ rẹ̀, wọ́n tún mú mi. Kí ni mo wá fẹ́ ṣe sí báyìí torí Ọlọ́run? Irọ́ ni o. Ìyẹn ni pé o tún pass exam yìí. Mi pass ẹ̀ náà. Kí ló wá ń ṣẹlẹ̀ ẹ́? Ẹlẹ́ẹ̀karùn-ún tó máa ṣe exam yìí lélẹ̀, kí ló dé, kí ló ń ṣẹlẹ̀? Wo àkùkọ tó bá kú ní kò lè jàgbàdo, èyí tó bá wà láyé ó yìí lè jàgbàdo. Kò sí ṣíṣe, kò sáà ṣe. Wàá tún ṣe ni. Kí ni tún kí ni ṣe? Mo ò tún anything ṣe bí mo ṣe wà, mi ìpín mi ò lè ṣe anything bí mo ṣe wà. Ṣé ọdọọdún ni kò máa fọwọ́ tèmi gbin flower ni? Èmi ò rí sí gbogbo runs yìí náà. Mi ò ṣe anything bí mo ṣe wà, mi ò lè ṣe exam, mi tún exam kan ṣe. Olóòlè tún ṣe. Ṣé o fẹ́ lọ school mọ́ ni? Tí school bá ṣe lọ, èmi ò lọ school, mi ò lè tún help kan mo wá tọrọ lọ́wọ́ ẹ̀ tó bá mọ̀ pé o lè ṣe fún mi.
ṣé wàá bá mi sit fún exam mi. Àkànjí àgbàlagbà ajá ni ẹ tó gbọ́dọ̀ bá ọ jẹ́ ẹ́ báwo mo ṣe máa bẹ máa sit fún exam ó mọ̀ pé kò dáa ni ìwà ìbàjẹ́ ni now. Tọ́ládì jọ bá mi ṣe kinní yìí inú mi á lè dùn tó bá lè ṣe fún mi jọ nítorí t'Ọlọ́run. ilé tó wàá fi kọ́ mi lọ́rùn máa lágbára o ẹ́ báwo ni màá ṣe máa bẹ ṣe exams màá máa ronú sí àmọ́ ipa kí n máa bẹ ṣe yẹn. má ronú sí o wàá bá mi ṣe o fọlọ́run bá bẹ̀. jẹ́ ká máa lọ bí tá à ń lọ jàre. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. Kí ló rò tó báyìí títí tí mo fi kàn ẹ́ lára kí ló ń ṣẹlẹ̀ yìí tó lé ṣàlàyé fún mi. Màmá mi ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá yín sọ. Ó yá mò ń gbọ́. Ọ̀rẹ́ mi kan ló fẹ́ ṣe birthday wọ́n dẹ̀ mú aṣọ iye aṣọ náà dẹ̀ jẹ́ 10,000 naira mi ò dẹ̀ ní owó tó tó bẹ́ẹ̀ àti pé mo fẹ́ lọ sí birthday náà nítorí ẹ̀ nínú mi ò fi dùn. Torí pé ọ̀rẹ́ ẹ̀ ṣe birthday wọ́n mú aṣọ ó dẹ̀ fẹ́ lọ ló wá ronú Yétúndé torí 10,000 naira dúró náà ṣàlàyé fún mi kí ló béèrè lọ́wọ́ mi nínú ilé tí mi fún ẹ kò sí àbí 10,000 naira yẹn ló lè wá bá mi sọ̀rọ̀ sí àbí Yétúndé ṣó o fẹ́ pa mí ni kí ló wá ronú fún òkè o fẹ́ lọ ó dẹ̀ fẹ́ raṣọ 10,000 naira kò jù bẹ́ẹ̀ lọ kò lè máa fún ẹ torí ẹ náà mo ṣe ń ṣiṣẹ́ ọlọ́run á jẹ ìjìyà wá ronú. Mo béèrè owó bàtà skul mi láti last week ẹ fún mi mo dẹ̀ wà lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ tí mo gbọ́ tẹ̀ fún àti mi lówó birthday party ẹ̀ẹ́dẹ̀ tí fún mi lówó bàtà mi. owó bàtà ti àbí. Bẹ́ẹ̀ mà. Dúró náà sọ fún mi nínú ilé nínú ìwọ àti Yétúndé ta lẹ́gbọ́n. Mo mọ̀ páwọn làgbàbọ̀ èmi ní last born náà nílò kẹ́kẹ́ máa tọ́jú jù náà. Ìwọ ló fẹ́ máa là lé mi lọ́wọ́ nínú ilé àbí. O lẹ́tọ̀ọ́ àti máa bá mi sọ báyìí. Só ti yẹ Yétúndé ni ẹ̀gbẹ́ ẹ tó bá dẹ̀ béèrè nǹkan mo gbọ́dọ̀ fún ni só ti yẹ ayé tí ẹ ọ̀tọ̀ só ti yẹ wàá lọ ní sùúrù ni o. Ìgbà tí wọ́n béèrè owó lọ́wọ́ mi kò sówó lọ́wọ́ mi ìgbà tó dẹ̀ béèrè owó lọ́wọ́ mi owó wà lọ́wọ́ mi mo dẹ̀ láti fún só ti yẹ. Tí bá jáde sí máa bẹ̀rẹ̀ bàtà tiẹ̀ o ti gbọ́ àbò dáhùn máa bẹ̀rẹ̀ bàtà tiẹ̀ àwọn tiẹ̀ làkọ́kọ́ ló ti yẹ. Ẹ̀yin èmi jẹun. Ibi títí wo ni gbogbo ilé ìbá ìwò náà èmi dẹ̀ ní last month tó yẹ kí máa tọ́jú jù. Ìwọ ètò tí bá tún bá mọ́ mi sọ̀rọ̀ tí mo gbọ́ pé ó lanu ó sọ gbùà wo tó dá sí ọ̀rọ̀ ẹni ọ̀rọ̀ tí máa bá mọ́ mi sọ ọ̀ pé mo ń bèèrè kan lọ́wọ́ mọ́ mi tó sọ̀rọ̀ wo tí bá fún ẹni wo wàá gbà yé yé. Mami yes kí ló ṣẹlẹ̀ àǹtí mi ti ṣubú o. Yétúndé bá mi gbé. Kí n bá yín gbé wọn. Mo ní ẹ fún mi lówó bàtà. Mo ní fún mi ẹ wá ní bá yín gbé wọn. Yétúndé máyọ̀ mi jọ dìde Yétúndé ṣàánú mi Yétúndé jọ orí mi o Yétúndé máyọ̀ mi jọ. Atorilaye o, tó bá lọ ọmọ mi Yétúndé ní máa dákú sí ẹni kò síbi tí ń gbé Yétúndé dé gbogbo ibi tán bá ní ń gbé lọ náà ní ń gbé lọ
n tó bá ti ní í ṣe báyìí gbogbo ẹ̀ ni mò ń ṣe àmọ́ gbogbo ohun tí n wá ń ṣe lórí ọmọ mi Yétúndé ìpàbó ní dá sí àfa ẹ̀ ṣàánú mi èèyàn kan náà ló wá júwe ọ̀dọ̀ yín fún mi náà ní wá sọ́dọ̀ yín ló tún gbé mi débì ẹ ṣàánú mi ẹ mọ́ wò mí ràn ẹ gbà mí kalẹ̀ àfa. ìyá wa ẹ fọkàn ara yín balẹ̀. níwọ̀n ìgbà tẹ́ ti lè dé ọ̀dọ̀ èmi àfa Adébáyọ̀ ọ̀rọ̀ yín ti dayọ̀. kí n fọkàn balẹ̀. bẹ́ẹ̀ ni. kí lẹ koríko ọmọ ẹlẹ́ẹ̀kan sí. Yétúndé ni. Yétúndé ní jẹ́. ìyá wa ẹ dà níyàn sí kíye tó bá ń bẹ lọ́wọ́ yín. kí n dà níyàn. kí lẹ porúkọ ọmọ yẹn lẹ́ẹ̀kan sí. Yétúndé ni. Yétúndé. ìyá wa. àfa ọ̀rọ̀ yìí lágbára pọ̀. irọ́ gẹ́gẹ́ bí nǹkan tí a fi hàn mí nínú Ilara tí mo ṣe a jẹ́ kó yé wa yìí pé ẹlẹgbẹ́ ọmọ òun lọmọ yín. ẹlẹgbẹ́ ni Yétúndé. bẹ́ẹ̀ ni. kí là á ṣe sí ẹ ṣàánú. ìyá wa ẹ fọkàn ara yín balẹ̀ ṣé bí wájú èmi àáfà Adébáyọ̀ lẹ́wà gbogbo bó a ṣe jẹ́ iṣẹ́ yín máa ti wà ńlẹ̀ títí ọ̀túnla. ẹ má jò dọ̀túnla tí ń lé wa lọ́la ni. tó bá di títí ọ̀túnla kẹ́ ẹ padà wá. títí ọ̀túnla. bẹ́ẹ̀ ni wà láìta láìsímọ̀ bí láì tí mo bá lè fún yín ní kinní Yétúndé ti kúrò ní ẹgbẹ́. yóò kó pátápátá. kódà kò sì ní gbọ́ ẹ lówó lọ mọ́. ṣé pé Yétúndé ò ní dákú máa fà. ẹ̀yin lẹ́mọ̀ ní ìfọkànbalẹ̀. ìyá wa ìfọkàn ara yín balẹ̀. kò ní dákú mọ́. bẹ́ẹ̀ ni. bí aago mélòó ni wá lọ́tún náà fà. ẹ yọjú sí mi láàárọ̀. àárọ̀ kùtù wa. bẹ́ẹ̀ ni. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. ó lè sọ nǹkan tí mọ́mì fẹ́ rí mi fún. kò lè nà á wọ́n tó fẹ́ dúpẹ́ gbogbo oore tó ṣe fún mi nípa ọ̀rọ̀ exam mi ni. ẹ ra mà. ẹ ká sọ. ṣé dáadáa ni lọ́jọ́ mẹ́ta ọlọ́run dúpẹ́ ọlọ́run á máa fún ẹ sí ojú rí ẹ̀ ò ní dàrú ọ̀rẹ́ ẹ̀ jíṣẹ́ ẹ̀ gan-an ó ní sórí ọ̀rẹ́ ẹ̀ tó ní gbogbo ìgbà tó ti ń sit for exam kò mú result ẹ̀ ṣùgbọ́n tó wá surprise mi ni pé ó lẹ́ẹ̀kan tó bá ń sit náà ló mú result inú mi dùn lẹ́gbẹ̀ẹ́ kan inú mi ò tún dùn lẹ́gbẹ̀ẹ́ kejì ìdí ni wípé nígbà téèyàn bá ní result tó gbé bí result yẹn débi tó ti fẹ́ lò tí ò lè defend ẹ̀ tí ó mọ̀ pé kì í ṣe nǹkan tó dáa ìdí tínú mi ò fi dùn nìyẹn o ṣó wá rí nǹkan tí mo ṣe ránṣẹ́ sí ẹni torí ọmọ mi kan Yétúndé mo ṣe ní kó lọ pè wá. Yétúndé Yétúndé. kí ló ṣe ẹ́ báwo lójú ẹ̀ ṣe dọ́ọ̀lù báyìí. nǹkan ìdìbòlẹ̀ ni màá mi orí ń fọ́ mi. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọkọ mi. ṣé ò dẹ̀ lè kíyàn. ó dẹ̀ fi yẹn lẹ̀ torí ọmọ tí mo ṣe ní kó pè wá ní àbúrò ọ̀rẹ́ ẹ̀ sórí ọ̀rẹ́ ẹ̀ bí mo ṣe ṣe nígbà tí mi fẹ́ kí tẹ́lẹ̀ orí mi ó fẹ́ kó bá mi máa kọ́ ní lẹ́sìn wàá lè bá mi ṣe jìnnà dáadáa ó fẹ́ gbà ẹ́ gẹ́gẹ́ bí tíṣà ó ti yé ó jẹ́ pé ẹ̀ẹ̀kan tó bá sit fún exam ti ìlú ara rẹ̀. ẹ ṣe gan-an tí àkọ́kọ́ tí ẹ sọ nípa ká máa báyọ̀ sit fún exam lóòótọ́ èmi náà mọ̀ pé kò dáa èmi náà dẹ̀ ti pinnu lọ́kàn mi pé orúkọ báyìí mi ní ṣe mọ́ fún ti Yétúndé tí ẹ wá sọ nípa private coaching ó jẹ́ nǹkan tí a máa ń ṣe fún àwọn èèyàn dáadáa kò ń ṣe nǹkan tó le fún mi láti ṣe fún Yétúndé kò
kò sí problem nípa ẹ̀ mà. nísìnyí èló ló ṣọ̀ pé ó máa ná mi lórí ti lẹ́sìn yẹn. mà mi wá lè bíìlì yìí ṣùgbọ́n tí n bá máa fi take care fún bí oṣù kan or thereabout tẹ́yìn náà bá rí progress ẹ̀ ẹni àmọ̀ tẹ́ bá feel like ẹ fún mi ẹ lè fún mi mà. ó ṣe mo dúpẹ́ ojú òní tiẹ̀ àmì mà. tó surprise mi èmi náà dẹ̀ wá surprise àmọ́ mi ì ní fẹ́ kó wá bẹ́ẹ̀ kó dẹ̀ lọ bẹ́ẹ̀. ṣé o ní gba owó ilé? mo bẹ̀rẹ̀ gidigidi bá mi lójú tó Yétúndé tó bá mi ṣe iná dáadáa. Yétúndé tójú bá yẹ jù kó òun má yẹ o tó bá lọ ni kó kọjú sí mi má dojú tì mí ó ti gbọ́. ìfẹ́ jáde ní ìfẹ́ dé sí tí bá dé màmá fún ọ. Bọ́lájí ni orúkọ tèmi o. Yétúndé ni ìyá mi jẹ́. ẹ jọ àwọn subjects wo ló ń fún yín ní problem. Economics àti mathematics. Economics àti mathematics nìkan ṣé any other subject wà tó tún fún yín problem. àti history sórí mi ò mọ history dáadáa. History dẹ̀ wà rọrùn gan o in fact ẹ máa enjoy history gan. ẹ jọ ẹ bá mi pè Àkànjí ẹ bá mi sọ pé mo ti fẹ́ máa lọ. Tani? Àkànjí. Àfọwọ́lẹ́jọ. Ó dà èmi ti fẹ́ máa lọ bó bá ṣe jẹ́ èmi máa work out working scheme wa so èmi máa kàn sí as soon as possible. ẹ ṣe gan. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Rárá o, ni mo ṣe fún ara mi. O sure? Okay, if I need half. 8/2. Okay. Today. So, topic wa lónìí nínú economics is money and showing. So it's ready. Yeah. The definition of money is anything that is generally acceptable as a medium of exchange. Ìyẹn ni ohunkóhun tí àparíjọpọ̀ àwọn èèyàn bá jọ fẹnu kò sí pé òun ni wọ́n máa fi ra ọjà lọ́wọ́ ara wọn. Ìyẹn ni wọ́n ń pè ní money. Ti get it? Ṣé o lè gbìyànjú láti define ẹ̀ bí wọ́n ṣe lè? Yeah. Money is anything that is generally acceptable as a medium of exchange. That is my girl. You're a very, very intelligent girl. Tí n bá ti kọ́ ẹ ní nǹkan báyìí, o máa tètè catch ẹ. Yeah. So now we'll treat different kinds of money. Let's go. Yétúndé, sorry. Ká tó move further. Ó ní nǹkan kan tí mo ti ní lọ́kàn tí mo ti fẹ́ bi ẹ́. The other day ni wọ́n tí òun wò pé abẹ́rẹ́ tá bá parí iṣẹ́ tá à ń ṣe kí n bi ẹ́. Ṣùgbọ́n bá ṣe parí, mo gbàgbé. Ni mo fi rò bó ṣe wá sọ́kàn mi kí n bi ẹ́ nísìn. Tó bá rántí the other day, má bínú fún nǹkan tí mo fẹ́ sọ yìí. Ìgbà tí a wà nílé tí mò ń kọ́ ẹ ní iṣẹ́, ṣàdédé ni o dákú. Jọ̀ọ́ má bínú. And ìgbà kan mo tún wà nílé bí nǹkan ṣe sọ fún mi pé o tún ti dákú nìyẹn. Pé àwọn èèyàn péjọ lé ẹ lórí. Mo rò pé kí ló dé, kí ló ń ṣẹlẹ̀ sí ẹ? Ẹ̀gbọ́n Bọ́lájí, ṣé ẹ rí àìsàn tó ń ṣe mí yìí kì í ṣe pé inú èmi náà dùn sí. Ṣé kò sẹ́ni kankan nílé yín? Kò sẹ́ni kankan lè. Tí mo fẹ́ sọ àṣírí kan fún yín, mo lè fẹ́ kẹ́nikẹ́ni gbọ́. Ṣé ẹrẹ́ mi tẹ́ ń wò yìí? Ògbáǹjẹ ni mi. Gbáǹjẹ ni? Bẹ́ẹ̀ni. Àti pé ṣé gbogbo ìgbà tí àìsàn ìbá ti ṣe mí tí mo dákú bẹ́ẹ̀, ṣe làwọn òbí mi máa náwó, wọ́n máa nára, wọ́n máa ṣe wàhálà
tó di pé màá jí padà sáyé nítorí pé wọn ò mú àṣírí tó yẹ kí wọ́n lò láti fi jí mi padà sí ayé láì ná owó púpọ̀. Àti pé mo ti ń wá ẹni tí máa sọ àṣírí yìí fún, ẹni tí mo nífẹ̀ẹ́ tó yẹ pé mo lè sọ àṣírí yìí fún, ṣùgbọ́n mi ò ní. Bọ̀ láti ìgbà tí ẹ ti ń kọ́ mi ní lẹ́sìn, mo rí pé ẹ jẹ́ irú ẹni tí mo lè sọ irú àṣírí yìí fún torí bẹ́ẹ̀ ṣe ń ṣe sí mi. Ìdí nìyí tí mo fẹ́ sọ àṣírí yìí fún yín. Kẹ̀dẹ̀ promise mi pé ẹ ní sọ fún ẹ̀dá kankan. Mo promise o, mi ní sọ fún ẹ̀dá kankan o. Sure. Mo sure, mo promise ẹ. I cross my heart. Jẹ́ ká máa ṣe iṣẹ́ wa lọ. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ lákòókò, mo ní there are different kinds of money. A ní paper notes, a ní cowries, a ní. Atorilaye o, Atorilaye o. Mama, mo dẹ̀ ní àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Ṣé kò ní sá? Kó má bàa lé mi o. Ṣé rí àìsàn tó ń ṣe ọmọ yín Yétúndé yìí? Mo wá rí yín fún o. Ṣé rí Yétúndé tẹ̀ ń wò yìí? Ẹ̀yin náà tẹ́ bá ṣàkíyèsí gbogbo gbàkígbà tó bá ti dákú báyìí, tí nǹkan tó mọ́ jẹun tó bá ti dé, ẹ rí wípé tí Abọ́lájí bá ti fọwọ́ kàn án ní mọ́ tó tají sáyé padà. Ṣé Abọ́lájí tẹ̀ ń wò yẹn kì í ṣe èèyàn lásán o. Bàbá rẹ̀ babaláwo tó gbóná ni. Babaláwo ni bàbá rẹ̀. Ọmọ babaláwo lásán lẹ́rọ ògbómọ̀wé ni. Babaláwo ni bàbá rẹ̀. Ṣé ń gbọ́? Ìyá wa. Gbogbo ara mo fi ń dáhùn. Tí ẹ bá tètè mójútó ọ̀rọ̀ Yétúndé lọ́dọ̀ Bọ́lájí, ó lágbára o. Kó má lọ di wípé omi ó tẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Abájọ èmi náà ń wò ó bí ò bá tí ì fọwọ́ gbá ọmọ mi lórí mú báyìí kò ní í tají. Ẹ dákun alàgbà, kí lẹ rò pé mo lè ṣe sí i? Ìyá wa, kí n má parọ́ fún yín, ètò ti dáa jù níbi kẹ́ mú Yétúndé kúrò lọ́dọ̀ Bọ́lájí. Ṣé tí n bá ti mú kúrò? Ẹ mú kúrò, kọ́mọ kan wè mọ́. Kọ́mọ kan wè mọ́. Kọ́mọ kan wè mọ́. Ẹ ní dáhùn. Èmi ní sọ fún yín ni o. Èmi ń lọ, mo rí yín ná. Ẹ rí mi náà. Mo rí yín o. Ọlọ́run ṣàánú mi. Abájọ bí Yétúndé bá ti dákú báyìí, bí Bọ́lájí ò bá tí ì fọwọ́ kàn ní etí, ọmọ mi ò mà ní jí lóòótọ́. Ṣé kìí ṣe pé ọ̀rọ̀ yìí ń fàmójútó lóòótọ́? Àfi kí n ya mú Yétúndé kúrò lọ́dọ̀ rẹ̀ ni. Bí bẹ́ẹ̀ kọ́ kó má wàá sọmọ dìdàkudà mọ́ mi lọ́wọ́. Ojú kẹpà ojú kìnìún ní Yétúndé jẹ́ láàrin àwọn ọmọ tó kù. N ò gbọ́dọ̀ wòran o, ojú yóò sì gbọ́dọ̀ fọ́. Wọ́n wá nǹkan sí sí ni. Ọlọ́run ṣàánú, Ọlọ́run ló ní orí èèyàn tètè ta méjì. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye. Wo, in fact, bó o ṣe já mi sí yẹ pé tí n bá délé pé máa bá wọn mi, bí mo ṣe bá wọn nìyẹn lódìdí. Mo ṣe délé báyìí mo gbọ́rọ̀ sí wọn lára. Mọ́ mi wọ́n wọlé sí ṣọ́ọ̀tì mi ní straight. Yọ lọ́rùn. Gbà bẹ́ẹ̀. Dílé. Àkànjí. Wáyé ò ní bàjẹ́. Àkànjí, ó mọ̀ pé wọ́n ní tá bá máa gba ọ̀lẹ, àgbàtán là gbọ̀lẹ. Ṣó ti yẹ? Sórí ọ̀nà kan tún wà tí mo fẹ́ kó jẹ́ ká gbọ́rọ̀ ìgbà o. Kò ń ṣe pé kákan fẹnu sọ lérèfé lásán. Ó ti yẹ. Tí ó bá di ọ̀la, máa fẹ́ kó tẹ̀lé mi kájọ dọ́dọ̀ àfa kan. Sórí wọ́n máa parí iṣẹ́ ìfún ẹ tó jẹ́ pé wọ́n máa kọ ẹ̀yìn àwọn àti Yétúndé síra wọn báyìí ni. Tó jẹ́ pé wo wọ́n tún fojú kanra wọn. Jídé, mo fi Ọlọ́run bá bẹ̀ tó bá tún níbòmí tó tún le jù báyìí lọ.
tún mú mi lọ ṣé Yétúndé nìkan ni sọ fún mi ó nìkan lánàá ó nìkan lónìí bí ẹ kó àkókò jẹ tó bá béèrè kan lọ́wọ́ mọ́mì báyìí kò ní tí pé 1 second mọ́mì ti máa fún èmi tí mo jákọ̀ bí gan tí má béèrè kan lọ́wọ́ mọ́mì ò ní fún mi ètò tó wá jẹ́ last born wa gan tó bá tún béèrè kan lọ́wọ́ mọ́mì ò ní ṣe fún tó máa béèrè lọ́wọ́ wọn wọ́n á yìí ti ṣe fún torí pójú obìnrin torí kí nìyẹn kò ní ìtumọ̀ tó bá tún níbò mi tó tún jù yẹn lọ mo fi ọlọ́mà bẹ̀ mú mi lọ bẹ̀. Àkànjí ṣe bí mi ni mo sọ fún ẹ má wọrí máa parí iṣẹ́ lórí ẹ pátápátá ṣe bí Yétúndé ni. gbogbo èyí tó ṣe gan inú mi dùn sí ni. ní kò tètè máa lọ torí wọ́n mi ti dúró dè mí. máa ti lọ ìfọ́ náà báyìí. Àkànjí wá ṣeré bàbá wá ṣeré bàbá mi. Atorilaye o Atorilaye o. dájú ń da òwe láwọn mo ti wá sí ìgbésẹ̀ kan wọ́n fún ọ ní kíní kan mo ti bá wá fún ọ orí sàárè obìnrin lọ́ọ̀rì kíní ọ̀nà sàárè obìnrin ni o má rí mọ́tọkùnrin o torí tó bá lọ rí mọ́tọkùnrin yóò burúkú jù fẹ́rẹ̀ tó bá ti wá rí kíní mọ́ sàárè obìnrin yìí láàrin ọjọ́ méjì òun àti àwọn òwúlọ ní ìdálàmọ́ ẹlẹgbẹ́ rẹ̀ tí ń dálàmọ́ ìpínyà ó dé bá èmi mo sọ bẹ́ẹ̀ ó kéré níye ni nǹkan nù àwọn nǹkan nù ọ̀pọ̀ yín kọ́ ni wọ́n bá ti rí méjì tí wọ́n rìn ọ̀nà sí bí mo ṣe ní ọ̀sẹ̀. Alfa nǹkan tẹ́ ń sọ báyìí ni pé tí n bá ti mú nǹkan tẹ́ fún mi yìí kí n rí mọ́ ibi tí wọ́n bá sin obìnrin sí. Alfa ó bá rí bẹ́ẹ̀ nínú àdùn gan-an. ó ti rí bẹ́ẹ̀ ni. kí ni kí wá tọ́jú fún yín báyìí. ọ̀tọ̀ bẹ̀rẹ̀ kí n la wà fúnra wa fún nígbà tá a bá tó lè ṣàǹfààní fúnra wa sí aráàta la fẹ́ ṣàǹfààní. ẹ ṣeun gan ẹ ṣeun gan tó máa yọjú sí yín. ẹ ṣeun. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o. Kí ló tún ṣe ọ́? Ká kúlù fún bọ́dí ẹ̀. Olórí burúkú ọmọ nìwọ ọmọ yìí o. Gbàwọ́lá kúrò lọ hospital yìí. Ọtún wá nínú wọn di ẹrù lé ọ lórí. Ẹrù kékeré náà dìlé ọ lórí. Ètò yẹn dìlé ọ lórí ó yẹ kọ́rùn owó ọ̀jú bá ń lọ. Ọ̀gbáǹdì ọmọ ni. Kí ló dé? Ibi ayé yìí bá ti sú ọ padà síbi tó bá ti wá. Wọ́n ní ilé ayé mi lára. Ìwọ nìkan lọ́mọ ní. Àbí ìwọ nìkan ni mo bí. Báyìí ò bá ṣe gbé padà sọ́run. Olórí gbogbo ilé ni ẹ bá ń bi léèrè. Mami ṣé ẹ ṣe mọ̀ pé olóṣì lọ́mọdé bí yìí ni àwọn máa fẹ́ sọ fún yín ni ó rí bó gbádùn tó bá gbádùn ni ṣé wọ́n nìkan ni sọ fún mi gbogbo tó ti náà lé lórí pátápátá ó tó kọjá ọ̀tọ̀ mẹ́rin bó ṣe wà nǹkan tẹ́mi kan ní láti sọ fún ẹni ó ní pírọ́blẹ́mù ní ayé tèmi ibi tó bá gbọ́ ẹni kò gbà lọ ọ̀gbájọ́ ọ̀mọ̀gbá ọ̀gbájẹ́ ni wọ́n burúkú yìí ọ̀gbájẹ́ jáde àti ayé àtọ̀nù ni ẹ wọ́n sì èsì jóná tó mú láì dájú tó fẹ́ kó náà mọ́tẹ́lẹ̀ mi ọ̀pọ̀ òkè ni ò ní gbà fún ẹ ẹran kó. ẹ̀wọ̀n bóyá wò ṣé àwọn pa ìmọ̀ pọ̀ gbàjẹ́ nìyí ni ẹ̀yin tó yẹ pé gbogbo ìtọ́jú tó yẹ kán fún mi gbogbo owó tó yẹ kán fún mi as the last born of the family gbogbo ẹ̀ lẹ́mú tẹ̀ gbà ìsìnṣẹ́ bẹ́ẹ̀ ni náà pẹ̀ ti tẹ́ ọbẹ̀ ìrànjú mọ́ mi. Mo má bá sọ ẹni tì mí. Orí ẹ̀ bàjẹ́ lọ́rùn ẹ̀. Padà sọ́run. Padà sọ́run. Ayé tó ń gbé kan ọmọ ayé yẹn sùn. Olóṣì ọmọ. Kí ló dé gan-an máa ní gbẹ̀yẹ̀ lówó. Owó tí mo ti ná lórí ẹ̀ ó tó kí n fi kọ́lé mẹ́rin. Mo lò. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o.
mo ti wò inú ilé mi bá inú ilé ni mo ṣe ní kí n wá wò yín nínú ọgbà mi báyìí. ẹ̀yà mi ló wá gbọ́ ọmọ Àkànjí mọ́ pa mí dákun ṣàánú mi ìpè tó pè mí ìpè ìjáyà ni ẹ̀rù ti bà mí ibí ni mo wà Àkànjí ṣé ò sí. ẹ wò mo ní díẹ̀ fún yín ni o kò le rárá mo ní díẹ̀ fún yín ṣe mo ní di owó kan ní ìsìn 20,000 naira ni mo fẹ́ sáré fi ṣe àwọn nǹkan kan tó ti yé yín. 20,000 naira. 20,000 naira. Àkànjí pa mí bọ́ni ti rí bọ́ni ti kọ́ Àkànjí n ò lówó lọ́wọ́ Àkànjí mọ́tò kan tiẹ̀ mọ Àkànjí ṣàánú mi mọ́ kan tiẹ̀ yìí mọ ṣàánú mi Àkànjí n ò lówó lọ́wọ́ bó ni kí n ti wà ṣé èrè jalè ni Àkànjí n ò lówó lọ́wọ́ gbogbo bá ń bẹ lọ́wọ́ mi n ò fún ọ. ẹ wò màámi kí la ṣe fún yín gan kí ni tá a ṣe fún yín gan kẹ́ ẹ sọ fún wa ìjọ ò lè lówó lọ́wọ́ rí tá a bá béèrè nǹkan lọ́wọ́ yín ẹ̀ kì í fún wa ìgbà tí Yétúndé gan wà nílé gan ẹ̀ ṣe fún wa ìgbà tó tún kúrò nílé nìsín gan tá a tún lóògbé máa ṣe fún wa ẹ̀ tún ṣe fún wa irú kí ni gbogbo ilé báyìí nìsín ẹ wò màámi ṣáà ilẹ̀ bí mi ṣá. Àkànjí èmi mo bí ọ ìyá méjì bí yẹn mi mo bí ọ àmọ́ mo fẹ́ kọ́ rántí pé mo ṣe fún ọ rí Àkànjí dídà ló dà lọ́mọdẹ́gbẹ́ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ ọmọ Àkànjí èmi lọ wá fi gbogbo ẹnu sọ̀rọ̀ síbẹ̀ èmi mọ̀ níyà rẹ̀. màá mi láìké gbogbo eléyìí o mi ò láìké gbogbo eléyìí o mi ò láìké jàre. ṣérù mi náà nínú ilé wa kò sí wa wọn wá ń sọ̀rọ̀ sí ṣàkàṣàkàṣàkà dídà ló dà lọ́mọdẹ́gbẹ́ ẹgbẹ́ ìṣeré ọmọ. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. mo ní kí n wá dúpẹ́ àwọn orí yìí tẹ́ ti ṣe mí ni torí látìgbà tí wọ́n ti mú mi wá sọ́dọ̀ yín láwọn ètò tẹ́ sì ṣe fún mi nígbà yẹn ìwọ̀nà ti ń ṣí gbogbo ibi tí mi ò ti rí oore tẹ́lẹ̀ wọ́n forí wá mi wá ni mo wá wò pé irú ẹni tó ṣe orí bàtàbàtà ìfúnyàn kí la lè ṣe fún ta lè fi lè múnú tiẹ̀ náà dùn mo wá wò sùn mo ara ilẹ̀ plọ́ọ̀tù méjì fún yín. plọ́ọ̀tù méjì èmi nìkan tán Allahu Akbar Allahu Akbar Allahu warafana mankana aliya lókè lọ́rọ̀ ló mọ̀ jẹ́ sí mo ṣe wá tó wọ́n wà lẹ́yìn ẹni wọ́n ní ọ sì rí yàtọ̀ torí ó lójú ẹni tó mọ̀ kí n ó sóre kó mọ̀ ń dọ̀ lójú bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wá gbọ́ orí tí ọ̀sẹ̀ fún mi yóò mú mi tú ìṣòdé sálẹ̀ kòkò fún mi torí bí yẹn bá sóre fún yẹn wọ́n ti dùn nínú ó yẹ kí èmi náà kí n ṣe kí n dùn ọ́nà ọmọ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ọ gbọ́dọ̀ lé lọ ọ sì gbọ́dọ̀ bàjá kódà gan-an n fẹ́ kọ́ rí ìbínú rẹ látàrọ̀ lálẹ́ sọrí tí ọba ti lé lọ tọ́ sì bàjá wo ní gbogbo ogun mẹ́rin àgbáyé tó kò síbi tó dojúkọ tọ́nà wà bẹ̀rẹ̀. mi ì gbọ́dọ̀ bàjá. kò tọ̀rọ̀ mo sọ fún un. mi ì gbọ́dọ̀ lé lọ mi ì sì gbọ́dọ̀ rí ìbínú rẹ̀ látàrọ̀ dalẹ́. àkàndé ẹ̀dá ọmọ kan lọ́wọ́ ọmọ ní ìyẹn Yétúndé orí tó sí fún mi ló jẹ́ kí n sọ yín fún ọmọ ọdún mi nú wọ́n wá dùn ọ̀run pé wá tẹ́wọ̀ rẹ̀ padà awusu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim allahumma salli ala sayyidina salata tunna bina jahannam jamil awani wal yafati wa taklilana bi ajmi al hajati wa tutaruna biha min jami sayat wa tarfahuna biha indaka darajati wa tutalibuna biha aksal jihati min jami al bil ayati wa badal wa mu wo wa iboju ko wa re mo se wo orí tí Ọlọ́run ṣe fẹ́ dà tó jẹ́ pé ní fẹ́ kẹ́dà kìí tó jẹ́ pé yóò máa dùn Ọlọ́run sì sí fún wá gbọ́ Ọlọ́run ṣe fún mi wọ́n gbàgbà sórí yìí mo sára àwọn ọ̀nà alára ọ̀nà ti là ọ̀sẹ̀ Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye.
káàsì yẹn dáadáa. Bẹ́ẹ̀ni. Báwo dẹ̀ ni ṣé àwọn kọ́sítọ́mà wa san rọ́jà? Torí táwọn kọ́sítọ́mà wa tán bá ti ń rọ́jà bẹ́ẹ̀ náà láṣẹ máa rí kọ́sítọ́mà sí sí. Ẹ káàárọ̀ sọ. Pẹ̀lẹ́ o. Yes. Báwo ni? Àkú fàájì. Ìdí ẹ̀ máa ń gbọ́ngàn. Gbàgbọ́. Yétúndé jíṣẹ́ yín fún mi. Ó sọ pé ẹ fẹ́ rí mi. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ ti wá yín dé ilé. Ìgbà tí mo délé ni wọ́n sọ fún mi pé bakery ń bí lẹ́wà. Àbí ibi tá a bá ń gbé là á ṣe ibi là ti ń jẹun ibi tó wo ti ń wọlé nì a gbọ́dọ̀ mọ̀mọ́ ṣaláì mọ́ yọjú síbi lójúmọ́ kan ló fà á ni mo rán Yétúndé sí ẹ. Sórí bó ṣe ń bá mi kọ níwèé yẹn inú mi ń dùn gan-an mo sì ń rí èso ẹ̀ lára ẹ̀ èmi gan rí i pé mo kọ gidi ṣó wá rí nǹkan kan mo ti fẹ́ kó bá mi ṣe o ò ní pé kí ni. Kí ni ẹ sọ? Torí Yétúndé mo rí i pé ó máa ń ronú wọ́n rí i pé ẹ̀yin méjèèjì ẹjọ́ máa ń wà papọ̀ ní ọ̀pọ̀ ìgbà wọ́n fẹ́ jẹ́ kó máa bá mi bá a sọ̀rọ̀ torí mi ò fẹ́ nǹkan tó jẹ́ pé a fi máa ronú ní ìṣẹ́jú kan rárá ṣó yẹ jọ̀ọ́ tó bá lè ṣe bẹ́ẹ̀ fún mi inú mi á dùn gan jọ̀ọ́ ni nǹkan tí mo fẹ́ rí ẹ fún kò ju yẹn náà lọ. Ṣé gan sà? Ṣé rí Yétúndé gan tẹ́ ẹ̀ rí yìí ó jẹ́ ọmọ kan tó jẹ́ ọmọ dáadáa àti pé ọpọlọ ẹ̀ jí pépé. Ṣé rí ìwọ̀nba nǹkan tí bá ti kọ báyìí ó tètè máa ń yé ìyẹn kó tún máa ń jẹ́ kí inú mi dùn láti kọ̀ sí i àti pé nípa bóyá bára wa jà àlè bára wa jà tó bá dẹ̀ ní nǹkan kan tó ń bí wa nú a máa jẹ́ kẹ́ mọ̀ tá a bá dẹ̀ ní ìdẹ́rù tì náà a máa jẹ́ kẹ́ mọ̀ sà. Ẹ wo jọ má bínú sí mi mọ̀ pé wàá pàdé mi ní ibi báyìí ni torí bí mo ṣe ń gba ọ̀dọ̀ oní fúláwà wa bọ̀ torí mo lọ sanwó fúláwà ni tó ti mi tẹ̀ mọ̀ pé wàá tún bá mi níbí báyìí tó ẹni tí ẹ bá ti ṣe tán kẹ wá bá mi lé àbọ̀ ẹ̀ wà ṣùgbọ́n ẹ kú iṣẹ́ o màmá màá rán Peter sí yín tó wá fún yín lówó iṣẹ́ yín ṣẹ́gbọ́n màmá ó dà wọ́n. Báwo dẹ̀ ni assignment mo fẹ́ ṣé o ti ṣe? Gbogbo ẹ̀ pátápátá mo ti ṣe. Tẹ̀gbẹ́dẹ̀ ìgbẹ́gbẹ́ bóyá sáré ṣọwọ́ nǹkan. Atorilaye o, Atorilaye o. Àmín Jésù. Arábìnrin tó wúlẹ̀ síwájú rẹ̀ Olúwa gbogbo èso tó bá rí báyìí Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Àmín Jésù. Ìwọ lọ tan ìmọ́lẹ̀ sínú Báíbù Olúwa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀. Àmín lórúkọ Jésù. Olúwa tan sí ọ̀rọ̀. Àmín Jésù. Ó sì rí máa rí póríkà. Bàbá mímọ́ tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀. Àmín lórúkọ Jésù. Olúwa pátá ayé tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀. Àmín Jésù. Bẹ́ẹ̀ ni kó rí. Àmín Jésù. Jésù Kristi Olúwa. Àmín 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 lórúkọ Jésù. Ẹ̀yin náà lógo. Ògo. Ẹ jókòó mà. Tẹ́ ẹ rí ọ̀rọ̀ tó délé àfọ́fà yín ni o. Pásítọ̀ ẹ láyàn mi. Ẹ farabalẹ̀. Ọmọ tó ń gbé ọ̀dọ̀ yín tẹ́ ẹ tì síta ẹ wá ọ̀nà láti wá ọmọ náà padà kó máa bá yín gbé. Ọmọ bíbí inú mi ni pásítọ̀ n ò lé síta mo sì ti ń wá bí ó tiẹ̀ sí wọnú ilé kì í fẹ́ rí mi ní ẹ ṣàánú mi pásítọ̀ tó gbé mi débí ìgbàanù. Ṣé ẹ rí ọmọ náà àwọn èèyàn wọ́n ti rí i pé òun lọ́lọ́run lò fún ògo ìdílé yín. Fún ògo ìdílé wa. Ní ẹ wá fi wá ọ̀kan kejì láti dá àárín yín rú. Kí lọ́nà àbáyọ ẹ ṣàánú mi. Tí ẹ bá ń gbọ́ pásítọ̀ Àlàbá nígboro ilẹ̀ kò pé méjì. Wọ́n ròyìn yín pásítọ̀ n tó gbé mi dé àyín ganu wọ́n ti ní tí n bá ti débí ọ̀rọ̀ mi ti dayọ̀. Gbogbo ọ̀nà ibikíbi ẹ wà wá láti wá ọmọ náà para kọ́ ọmọ bá yín gbé. Kọ́ ọmọ sá ti padà sínú ilé. Ọmọ gbọ́dọ̀ yín padà. Tó bá ti padà sínú ilé ọ̀rọ̀ mi ti dayọ̀. Ó ti dayọ̀ lórúkọ Jésù. Pásítọ̀ ẹ ṣe mo dúpẹ́ ojú òní tí èló wà ní mo wá bàbá rẹ. Ọmọ ẹ béèrè mi ẹ tó wá ní ìgbà tó olówó ẹnikẹ́ni rí ẹ̀mí mímọ́ lọ sọ fún mi kò sí bínú bẹ́ẹ̀ o adúgbò ẹ máa o ẹ máa kílé o ẹ jèrè ọmọ yìí Ọlọ́run máa fún yín ṣe o ọ̀rọ̀ máa tẹ̀ síwájú. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Nígbà yẹn tó lé wá ń parí jábà tó lóò fẹ́ mi rí kí tí ò lórò pa lè ṣe sí ọ̀rọ̀ ìṣàánú náà.
mọ́mì ṣe rí ọ̀rọ̀ Yétúndé yẹn gan-an èmi gan-an gbogbo ìgbà tí n bá lọ sọ́dọ̀ ẹ̀ mo máa ń bá a sọ tí n bá ti lọ sọ́dọ̀ ẹ̀ láti lọ kọ́ lẹ́kọ̀ọ́ tàbí mo lọ kí mo máa ń bá a sọ nítorí pé àtìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ kò dùn mí gan nù. kí wàá ní ìgbésẹ̀ tó rò pa lè gbé àní kí lọ́nà àbáyọ bí Yétúndé ó sì wá bá mi tèmi náà ò sì rí tí ò rí mi ni. ó mà wá ga o èmi gan ti ń bá a sọ àmọ́ mọ́mì ọgbọ́n kan tí a tún lè dá ni pé ó ní ọ̀dọ̀ àáfàá kan tó jẹ́ pé ọ̀dọ̀ wọn ni mo ti lọ gba ètò tí a fi tọ́jú àìsàn tó ń ṣe Yétúndé mo dẹ̀ nígbàgbọ́ pé tí àáfàá yẹn bá lè bá Yétúndé sọ̀rọ̀ ó yẹ kí Yétúndé lè gbọ́. ṣé ní agbègbè wa ń bì làáfàá ń wà ní àbí ìlú òdì kejì bóyá ká tètè múra ní ìsìnká máa lọ. mọ́mì kò sí bá a ṣe lè lọ lálẹ́ yìí nítorí pé àáfàá yẹn ìlú òdì kejì ni wọ́n wà. a lè lọ lálẹ́ ilẹ̀ tìṣú àbí ẹ gbà wo láwa lọ. ẹ jẹ́ ká fi sí àárọ̀ ọ̀la màá wá jí bá yín nílé. àmọ́ wàá bá mi èmi ni ọjọ́ ń wá bá ọ ọ̀rọ̀ Yétúndé jù bá ń lọ lọ́dọ̀ mi o èmi ni ọjọ́ ń wá bá ọ láàárọ̀. mọ́mì ẹ̀yin máa wọrí màá jí wá bá yín láàárọ̀ ọ̀la. o lè lọ́ọ́ di wá bá ọ mo tún lè má rí ọ ni mo ṣe kọ́ dá kọ́kọ́ jẹ́ ìrìn á bá ọ màá wá bá ọ láàárọ̀. mọ́mì tí màá wá sọ̀rọ̀ pé màá máa ṣe báyìí sí i tí bá ti ní mò ń bọ̀ láàárọ̀ mò ń bọ̀ nìyẹn màá wá jí bá yín láàárọ̀ ọ̀la. kí n máa retí rẹ kí n máa retí rẹ dákun jọ ọ̀hún ṣàánú mi ojú òní tí ọ ní sọnù wọn bá tọ́ sí ayé ní fi dùn ọ́. ó dàrọ̀ mà ọṣẹ mo dúpẹ́ o. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. ẹ kú àgbálẹ̀ gbogbo àmì ọlọ́run alọ́ra ẹ̀mí àfà ṣe rí arábìnrin tí ẹ rí pẹ̀lú mi àwọn ni màmá Yétúndé bẹ́ẹ̀ ni Yétúndé tí mo torí ti wá síbí nítorí àwọn àìsàn kan tó ń ṣe nígbà yẹn ṣé màmá Yétúndé àti wọn àwọn kan bẹ láàrin wọn ó ti tó bí ijọ́ mẹ́ta kan èmi gan dẹ̀rí mo ti ń gbìyànjú láti parí áwọ̀ yẹn àmọ́ ọmọ Yétúndé ó fárígá kò ṣáà gbà ni mo wá sọ fún ọ pé òdà kò burú ìlú mọ èèyàn kan tó jẹ́ pé tó bá bá Yétúndé sọ̀rọ̀ Yétúndé á gbọ́ sí wọn lẹ́nu òun ló fà á tí mo fi mọ́ wọn wá báyìí. ṣé wàá fà lóun mọ ọkọ yín mọ̀ sí ọmọ mi ni Yétúndé gbogbo ìgbà lọkàn mi sì ń fà sí àmọ́ Yétúndé ò fẹ́ mi rí ẹgbẹ́ mi ẹ ṣàánú mi ẹ dákun ẹ ṣàánú mi òun lóbìnrin kan ṣoṣo tí mo bí ẹ máa wò mí rà. ìyá wa ẹnikẹ́ni tó bá ti dé ọ̀dọ̀ àáfàá Atorilaye wa níbi ọ̀rọ̀ rẹ ti dayọ̀ Bọ́lájí gan-an ó lè ròyìn ìyá wa ọ̀rọ̀ yìí ti dayọ̀. Istiara la sí bẹ́ẹ̀ ni Istiara ẹ̀ òun ló fi di òkòrò múlẹ̀ bẹ́ẹ̀ ni ìyá wa. ìyá wa ẹmu kan ẹ má ti jù kan lọ ẹmu kan ẹyọ kan péré èyí tó bá ti wù mí. èyí tó bá ti wù mí. ìdàbà Allahu Akbar Allahu Akbar. ìyá wa ìyá wa oúnjẹ yín bàbá mi. ìyá wa oúnjẹ yín bàbá mi. orí ló mú pé tí a bá ní ká bá ṣe wú ọ̀rọ̀ yìí ó dàbí èyí pé àjálù tí ń ṣẹlẹ̀ fún yín ọwọ́ yín ló ti wá. bí ibò ní ẹ dàbí èmi mo bímọ mi. bí a ṣe ń fi hàn wá ó dàbí èyí wípé ẹ bí ọmọ tó bí 3 sí 4 àmọ́ Yétúndé yìí ó ní ẹ̀gbọ́n ó lẹ́gbàá ó sì ní àbúrò rẹ̀ ó wá dàbí èyí wípé Yétúndé yìí ń lè ń tọ́jú jù láàrin àwọn ọmọ. mo máa ń tọ́jú àwọn tó kù náà
àní ó dàbí èyí wípé Yétúndé ilẹ̀ náwó lé lórí jù náwó láyé àwọn yòókù lórí. kí wá sí báwọn àfa ṣé màmá máa ń sọ pé ọmọ obìnrin aláàánú ni wọn kì í wá sí pé gbogbo owó náà mo máa ná lé Yétúndé lórí a máa náwó fáwọn tó kù náà. ṣé rí Yétúndé tẹ̀ náwó lé lórí tẹ́ ẹ pa àwọn yòókù tì bí ẹni pé àwọn kì í sọmọ. ṣé rí àwọn tẹ́ ẹ pa tì àwọn ni wọ́n dá wa bí ọgbọ́n tí wọ́n fowó kan sọ̀rọ̀ lọ́rùn tí wọ́n dá wà láyé. láwọn ọmọ mi àfa. àwọn ọmọ tí ẹni ọmọ kan tẹ́ wọ́n ń tọ́jú yìí tẹ́ ẹ̀ tọ́jú àwọn yòókù ń ló wá fa ìlara bẹ́ẹ̀ ni mo sọ fún yín ń ló fa ìlara tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yòókù tí wọ́n wá fi dá bí ọgbọ́n tí wọ́n fi jáde sọ̀rọ̀ ẹ̀. kí wàá lọ́nà àbáyọ. ìsàánú rẹ̀. ní ọmọ pé kò sí tó dọ́dọ̀ rú àwọn tí ò látọ̀sí n tẹ́mi ó sì fún yín wọ́n fún ní ìyànjú kan ìyànjú kí n bá wá fún yín ńlẹ̀ ń lọ sí orí òkìtì ọ̀gá yìí torí tí ẹ̀ka bá ní òun ó kàṣà dédé lọ rẹ̀ wú kínní lórí òkìtì ewu mẹ́nu ẹ̀ ṣùgbọ́n ìyànjú kí n bá fún yín lẹ́ máa tọ́ lẹ́ ó tọ́ lérí òkìtì ọ̀gá yìí tó bá ti wá ń tọ́ lérí òkìtì ọ̀gá yìí gbogbo agbára kágbára tó bá wà bẹ̀ yóò lọ rẹ̀ lẹ́ẹ̀fì rí kínní ìwú tẹ́ ẹ bá ti wá rí kínní ìwú ọ̀rọ̀ yìí ti dà rẹ̀. ẹ ṣe wà fáwọn. ó ti dà rẹ̀. ẹ ní dáhùn ọlọ́run ọba ń fún yín sí ẹ dákun bí ìlú níwà náà ní àfa. àwọn ẹ̀ sáà fún olùsí. wọn ò pè é lólùsí. ṣé báwo ọ̀pọ̀ Bọ́lájí mọ̀ mi èmi máa ń bá yẹn ṣiṣẹ́ nípa kọ́bọ̀ lọ́wọ́ olúwa rẹ̀ ọlọ́run ọba ní sanwó onítọ́jú àbá. aláìtàlá ẹ ní dáhùn ọlọ́run ọkọ ẹ mọ̀ sí i ẹ ṣe wò dúpẹ́. ẹ dákun ojú bò wá ní ìṣèlú náà. ìṣúwàlà nígbà tó ti jẹ́ pé ẹni tó mú mi wá ní èmi ó mọ bí àti mo bá ṣe máa nira èmi ó fún ní ọ̀ntún òun ó bá fún ẹ̀yìn ọ̀rọ̀ dàgbà. gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ àmọ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ti gbọ́ ẹ ṣe wà wọ́n fà á tó ń ẹ ṣe ẹ ṣe kò tẹ́yà bá kí ẹ ṣe. ẹ má gbàgbé mo ṣe wí o ẹgbẹ́ ìkìlọ̀ èyí ti ṣe dẹ́ẹ̀dì tán tẹ́mọ̀ bá wọn máa ti tẹ́jà. ẹ jẹ́ bẹ́ẹ̀ kí n kọ́ máa lọ. ẹ ṣe wà fà á. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú. ṣé o dẹ̀ sọ pé ibi tó rí kan náà sí lélẹ̀ ibi tá a rí kinní yẹn mọ́ ni wọ́n ti kọ́lé sí i. ṣé pé ibi tẹ́ ẹ rí kinní náà ti kọ́lé sí. Àkànjí. Mami. Àkànjí pa mí o. Àkànjí pa mí. Àkànjí pa mí. Mami dùn. Àwọn ayé mi lóde o. kójú ṣe máa ṣòro nǹkan báyìí torí Ọlọ́run ó ṣe máa ṣòro nǹkan báyìí. Àkànjí wọ́n bí Ìlara bá ọdẹ Àkànjí bàbá orí kìíní ewu ọmọ yóò lè padà wálé bí o bá sì padà wálé àlè ní kankan lọ́wọ́ mọ́ ọ̀rọ̀ wọn ò lè dayọ̀ Àkànjí wọ́n bí Ìlara bá ọdẹ. iṣẹ́ bí mi na ìgbà tó yẹ pé nìkan lóbìnrin tó bá dẹ̀ ti béèrè nǹkan lọ́wọ́ màmí òun ló máa fún tá a bá béèrè nǹkan lọ́wọ́ wọn ní fún wa. Àkànjí sọ̀rọ̀ nù nígboro ẹnu mo rí i fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí ìwà rí fún ọmọ nísìnyí ó tọ́ àbí ò tọ́ bí Àkànjí lọ ṣe èyí fún mi tó báyìí. Ẹlẹ́dàá mi o Ìlara 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 o. Àkànjí
lọ ṣe èyí fún mi tó báyìí ọ̀rẹ́ rẹ̀ bá tèmi jẹ́ mo tákàtì ṣe fún mi. ó lè ṣòpin bí lórí kíní ẹ̀ mọ́ ibẹ̀ yẹn kò ní bí inú bí láàrin mọ́ bí báyìí láàrin mọ́ wọ́n ti kọ́lé sí bí. ẹlẹ́dàá mi ṣàánú mi ọlọ́run mi ṣàánú mi kí ni kí n tún ṣe o.